zikiru wo lẹ ń ṣe ńbẹ̀ orúkọ Ọlọ́run wo lẹ ń pè ńbẹ̀ tìláwà wo lẹ ń ṣe ńbẹ̀ ní tí ọmọ mi yín rọ̀ sí t'Ọlọ́run tẹ́ mọ̀ níra yín pé níwájú Ọlọ́run àtọ́dà yín pé Ọlọ́run ń sọ ẹ̀yin náà dèèyàn gidi nínú ọ̀dọ̀ rẹ̀ tẹ́ wo lẹ ń ṣe ńbẹ̀ kídìmọ orúkọ Ọlọ́run wo lẹ ṣe ńbẹ̀ ààwẹ̀ wo lẹ gbà ńbẹ̀ tẹ́ wá ti bẹ̀rẹ̀ rí àwọn ẹni rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àbíkárù wo lẹ ṣe ńbẹ̀. àwọn hẹ́rọ̀ tuntun tí wọ́n yọ lásìkò tí wáyé táwọn pè ní àwọn tí wọ́n pè ní RMQK so sí níbí láti wá bẹ́ẹ̀ nìkan jàbí láti gbọ́ ẹnìkan lèyìn òye ṣiṣẹ́ àní tiwa àmọ́ nítorí bá jọ́rọ̀ ẹ̀sìn kì í ṣe tí ẹ máa ń dá hánà pẹ̀lú ẹ̀ àkíkọ̀ sọ̀rọ̀ àhà ọgbọ̀dọ̀ wá ń bí ọ̀rọ̀ tó bá jọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ yìí ó ti fọ́n kálé kákó ó ti gba eré social media tẹ́nìkan ò lè sọ wípé wọn ò gbọ́n pẹ̀ mọ́ báyìí so ó ní di fardu kulli alimin aw kulli talibin lil ilm bí irú tiwa báyìí dájọ́ mọ́ kí òun ni pé tọ́ bá mọ̀ ń parí kó ṣe kí ni kó sọ so ballighu anni walau aya Ànábì sallallahu alaihi wasallam wí ìmọ̀sí ní àmọ́nà ni èèyàn gbọ́dọ̀ fi pamọ́ tọ́rọ̀ ó bí yàn ọ̀rọ̀ àwọn tí wọ́n ní spiritualism làwọn ṣe tí wọ́n pera wọn ní RMQK yìí tí wọ́n lọ́rọ̀ ẹ̀mí làwọn ń dìl pẹ̀lú ẹ̀ tanakudot oríṣiríṣi ìtakora ẹni táwọn ẹgbẹ́ fúnra wọn tí wọ́n ń takora wọn níbi ọ̀rọ̀ wọn ọ̀pọ̀ bọ̀dùmẹ̀yẹ ká fẹ́ lọ́nà kí ni yìí ọ̀pọ̀lọpọ̀ ń rí níri nǹkan tuntun nǹkan tí ò sí tẹ́lẹ̀ tó wá dé pé wò láwọn yẹn tó wá gbé dé yìí mo wọ́pọ̀ fẹ́ kí gbogbo ẹni tó bá ń wà mọ̀ wípé kì í ṣe tuntun kò ṣe tí a yóò gbọ́ rí kì í ṣe tí ò sí rí innama hiya imtidadun lil afkari al-haddamati al-qadima ara continuity àwọn ìròrí burúkú ìròrí tí ṣini lọ́nà tó ti wà tipẹ́tipẹ́ ni òbí yẹn bá ń kàtírà àwọn àfá nípa ọ̀rọ̀ àwọn many sects sàwá àwọn sect tó wà nínú Islam ni àbáwọn sect tí ó sí nínú Islam àwọn sect tó ti wà ká Ànábì tó dé ni nínú òròrí àbáwọn èyí tó dé lẹ́yìn ìgbà tá Ànábì dé àwọn èyí tó pé àpẹẹrẹ rẹ̀ ṣe tó wọ́n exist lóní èèyàn ọmọ ìfọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfúnra àwọn míì tó wà tí ò tí ì yọjú tó yẹ pé ẹ̀yẹ padà rí pé yóò tó yọjú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń wú àwọn nǹkan wọ̀nyí jáde wá tẹ́ bá lọ wọ́n dáadáa nínú wáyé bó wọ́n lọ kàwé àwọn philosophers àwọn falasifa al-qadima àbáwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ṣáájú àbáwọn tó ń sọ̀rọ̀ nípa pé bó láti tírèèni ẹ̀mí àgbà táwọn èèyàn láwọn ń wá Ọlọ́run láwọn àkọ́kọ́ ọjọ́ sẹ́yìn pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí tí ń jáde gbogbo tí ẹ bá lóun ṣe níwádìí táwọn èèyàn kì í sí ni pé gbogbo tó bá lóun ṣe níwádìí tó bá lóun wá ọgbọ̀dọ̀ mọ́ sí àádù rẹ̀ kọ́ máa pèsèntì kọ́ máa fi wo kí ni qala Allahu qala Rasul kí ni Ọlọ́run wí kí ni Ànábì sallallahu alaihi wasallam wí ní tó bá ṣe dédé rẹ̀ fa marhaban bihi ní tó bá fẹ́ aláfa rẹ̀ tó bá ti bí apá sí kéyìn ojú lẹ̀ láfáà fi ní kullu al-ulumi siwa al-Qur'ani mashghala illa al-hadith wa ilmu al-fiqh fi ad-din al-ilmu ma kana fihi qala haddathana ètí ń jẹ́mà ní tí wọ́n bá sọ ní pé Ọlọ́run sọ báyìí àbí Ànábì sọ báyìí fún wa wa ma siwa dhaka waswasu shayatin ẹnìkan sáà ní nímọ̀ ju Ọlọ́run lọ ẹnìkan ò sì ní àwọn ẹ̀dá tọ́lọ́run dá bí Ọlọ́run tó dá ẹ̀dá ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir wallahu bi kulli shay'in alim yẹn ló jẹ́ gbogbo tí yẹn bá ṣe níwádìí àgbogbo tí yẹn bá lóun wá ní mẹ́ bó ti lè wù kó dùn tó bó ti lè wù kọ́ mọ́ true lójú rẹ tó ọgbọ̀dọ̀ mọ́ ẹ̀dá padà sábẹ́ sósì dìde pẹ̀lú tọ́lọ́run wí sósì dìde pẹ̀lú tánibà Muhammad sallallahu alaihi wasallam tó wí tá a bá ní káwọ́ pé ọ̀dà tá a bá ní àwọn RMQK yìí ọ̀rọ̀ àrùhàníyà spiritualism yìí oní tí ń bọ̀ wá tá a bá lọ wo tíra fáwa Shahrastani òun nìkan kọ́ bọ̀ tá a bá ń sọ̀rọ̀ al-milal a bá ń sọ̀rọ̀ firaq nínú Islam nínú àwọn tíra àkọ́kọ́ tí yẹn gbọ́dọ̀ mójútó al-farqu bayna al-firaq alhamdulillah akọ́ nínú halqa wa nínú rẹ̀ ní al-farqu bayna al-firaq tí a fáwa al-Baghdadi Abu Tahir nínú rẹ̀ ní al-milal wa nihal tí a fáwa Shahrastani nínú rẹ̀ ní al-faslu tí a fáwa Ibn Hazmi al-Andalusi so bẹ́ẹ̀ láwọn tíra tí nínú àwọn tíra tó ti sọ̀rọ̀ ẹ̀ àwọn tíra mi náà sọ dáadáa àmọ́ ká sí ti sọ́ọ̀dù níwọ̀n bá pẹ̀lú al-milal wa nihal tí a fáwa Shahrastani oúnjẹ oyé wa ń bẹ̀ wípé ìròrí àwọn èèyàn lásìkò Ànábì wa Ibrahim alayhi salatu wassalam tó bá àwọn èèyàn ṣẹbọ tó wọ́n fi láwọn ń wá Ọlọ́run ọ̀nà méjì ló pín sí àwọn kan bẹ wọ́n ń pè wọ́n ní asọ́bíà ló fi jẹ́ pé ẹ̀rọ àwọn àfáàmì tẹ́bà lọ kátẹ́rà tafsiru mi tí wọ́n bá ń gbà tọ́lọ́run sọ pé innal ladhina tí ń kà wọ́n innal ladhina arúgbó kìíní kan wal ladhina amanu was-sabi yìí man amana billahi àwọn afọ́tẹ́mi tafsiru mi ò ní wọ́n bá ní was-sabi yìí àwọn afọ́tẹ́mi tafsiru mi ò ní qawmu Ibrahim
torí nínú àwọn onírúurú àwọn tí wọ́n láwọn ń wọ́ lọ́wọ́ lásìkò ànábì Ibrahim wọ́n ń pa àwọn kan ní àsọ́bí àwọn padà kún wọ́n bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń pa àwọn kan ní al-hunafa àwọn ẹlẹ́ẹ̀kejì nìyẹn àwọn wo ni sọ́bíà àwọn wo ni hunafa àwọn sọ́bíà làwọn tí wọ́n ní ká abala fẹ́ mọ́ lọ́hùn tá a fẹ́ rọ́lọ́hùn bá wéyàn a lè dá dọ́dọ̀ ọlọ́hùn a sì lè dá àpòròchì ọlọ́hùn a sì lè dá béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́hùn illa biwasitati ruhin yẹni wọ́n láwàtà àwọn ayáwó èèyàn a nípa rẹ̀ agbára wò gbé so àwọn nǹkan kan ní ọjọ́ mutawasit ní ọjọ́ intermediary láàrin àwa àtọ́lọ́hùn ní tí ó sì jẹ́ intermediary wọ́n gbọ́dọ̀ jẹ́ ruhaniyyan la jismaniyyan ó gbọ́dọ̀ jẹ́ nǹkan spirit ẹ̀mí ni ó gbọ́dọ̀ jẹ́ body wọ́n nítorí pé dhalika li zaka'i ruhaniyati wa taharatiha tí bá ń jẹ́ mi lọ́mọ òun ló clean òun tó bá sì mọ́ tó clean nínú lọ́gbọ́dọ̀ súnmọ́ Rabbul arba'a lọ́gbọ́dọ̀ súnmọ́ lọ́wọ́ ọba ọgbà wọn bá wọ́n lé èèyàn tiẹ̀ èèyàn máa jẹ èèyàn máa mú àwọn tí máa mí èèyàn tí wọ́n pé látara rẹ̀ láàlí ó àmú ọmọ bẹ́ẹ̀ nǹkan lẹ́lẹ̀ ni so kò ní jẹ́ kó gùnkè àwọn ni ara ìmìtìdáàdù fíkìrà wọn lọ́lọ́run gbà sọ́nà Al-Qur'ani tí wọ́n mọ̀ sọ pé wala in ata'tum basharan mithlana innakum idhan la khasirun tẹ́ bá lè tẹ̀lé abara èèyàn bíi tiwa ẹ sọ́fò ẹ̀ ní gbogbo ayé yóò nínú ìtumà àwọn asọ́bí una nìyẹn àwọn al-hunafa ẹ̀rí kan wọ́n pèsè ànábì Ibrahim náà wọ́n ní hanafiya torí pé àwọn kan bẹ tí wọ́n gbé lọ́wọ́ lásìkò rẹ̀ ni but hanafiya ànábì Ibrahim yàtọ̀ sí hanafiya àwọn wọn dandan wọ̀nyí al-hanafiyatul as-samha tọ́lọ̀ fọwọ́ sí ànábì wa Ibrahim àmọ́ nínú àwọn ẹ̀rọ rí àwọn nínú èèyàn ò ní di intermediary ẹ̀mí kan kó tó dọ́dọ̀ Ọlọ́run rárá èèyàn náà ló lè dọ́dọ̀ Ọlọ́run àmì èèyàn ń gbọ́dọ̀ mọ́ lẹ́mìí tí ọmọ máa fàlà tí ọmọ sì dìde ti ẹ̀mí lásán tí ò ní bọ́dí ó sì gbọ́dọ̀ jẹ́ abara bíi wa láti lè gba iṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run yóò máa lo rúhù yẹn yóò máa fi gba mẹ́sẹ̀jì ọ̀dọ̀ Ọlọ́run tí ó bá dìlífà rẹ̀ fáwa ìjábára èèyàn bíi tiwa ni ó fi lè fi dìlífà rẹ̀ àbábá ẹgbẹ́ mi ni kò sí pẹ́ mi kan ní ọmọ bá wa sọ̀rọ̀ so wọ́n lẹ́yìn ẹni tí ó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tí ó jẹ́ bí intermediary láàrin àwọn àtọ́lọ́run yẹn òun náà intermediary nìmọ̀ kìí sẹ̀mí èèyàn bí wá ní ó gbọ́dọ̀ jìndò kọ́ga lẹ́mìí fòdúró ha ní lọ ẹgẹ́ ti báwọn ó ju ẹ̀mí táwọn sọ bí à ń sọ yẹn ó gbọ́dọ̀ jù lọ àwọn yẹn ni wọ́n máa fi táwọn máa fi jẹ́rìí nígbà tí fíkà àwọn padà sàkàsùkò alẹ́ bọ̀ Muhammad ni wọ́n máa lo kó kanú Islam ti dáadáa àwọn náà sọ pé kul innama ana basharun mithlukum yuha ilayya èèyàn ni min haythiyyati al-bashariyya àmọ́ ruhani ni min haythiyyati ar-ruh innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahun wahid. nígbà táwọn èèyàn tàn á jábà nípa ànábì ó ṣe lè jẹ́ pé ó tún kílèmù pé bóun ṣe rí inú ẹ̀mí ni Ọlọ́run bá ń sọ̀rọ̀ ní wọn lè ànábì méjèèjì tó pé sára ànábì fi ní subhana rabbi hal kuntu illa basharan rasula ẹ̀ ti báwọn now kí wá ní ìfẹ́ ká pẹ́ torí mo kàfẹ́ ti sọ́ra mi fẹ́ kí fídíò yìí ogun ẹjẹ́ ń fi àwọn ìkankan lẹ̀ àwọn sọ́bí àyè àwọn àti àwọn hànàfíà yìí ara àwọn méjèèjì làwọn nǹkan kankan ti wá jáde nítorí ká má bàa pẹ́ ẹjá gbọ́dọ̀ àwọn húnàfáwì ẹjá gbé tìṣẹ́gbẹ́ kan ẹjá lọ́dọ̀ àwọn sọ́bí à ṣàbí opposite ni wọ́n ṣe ra àwọn abáwò dáadáa so àwọn sọ́bí àyè àwọn láti lè mú ìròrí wọn jáde ara wọn wá ní àwọn àrùhàníyúnà ti jáde àwọn oní spiritualism gẹ́gẹ́ ara wọn sọ́bí à làwọn ti jáde ṣé Yorùbá mi ń clear ara wọn gẹ́gẹ́gẹ́ ara àwọn sọ́bí à ní ruhaniyun àwọn ruhaniyat ara wọn ni wọ́n ti jáde before wọn tó jáde wọ́n kọ́ gbé àwọn àtòrí àwọn sọ́bí àyí nínú tí wọ́n fi bẹ̀rẹ̀ iṣẹ́ wọn láti lè actualize ideology wọn yẹn gbogbo àwọn tí ń jẹ́ àjọrọ̀mù samawiya àwọn planet bíi mara àwọn mẹ́fà táwọn ní astronomy máa ń kà yẹn òtọ́rídù ní zuhalu ní nǹkankan àwọn ara wọn yẹn wọ́n gbé wọn kalẹ̀ ní tí wọ́n gbà pé àwọn ẹ̀mí kan bẹ lára wọn àwọn ẹ̀mí yẹn làwọn lè tara wọn dọ́dọ̀ Ọlọ́run ó yẹ nísìn àwọn ẹ̀mí yẹn nígbà táwọn ruhani dí tí wọ́n fẹ́ fíkra yẹn tí wọ́n expand yẹn èyí yẹn làwọn wá láwọn ṣiṣẹ́ lé ní orí ẹjẹ́ agbọ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ àwọn ruhani bí àfàwọ̀sọ̀ wọ́n ni mazhabu awliya àwọn ruhani yàtì kí ni mazhabu wọ́n ni anna lil alami sani'an kí ṣe bí wọ́n gbàgbọ́ lọ́wọ́ bẹ wọ́n gbàgbọ́ nìkan ló ṣe
sẹ́ẹ̀rì yìí ti ń sọ ọ̀gá wọn sọ pé àwọn gbà kọ́lọ́run wà kò yìí tó sẹ́ẹ̀rì kọ́lọ́run wà ọ̀dà rúmọ lọ́wọ́. dó àdáwò kan bẹ fáwọn fíkra fáwọn ideology yẹn nínú àdáwò tí ń bẹ fún wọn ni pé sẹ́ẹ̀rì tó bá jẹ́ premature nínú ẹ̀ tó bá yẹsẹ̀ bẹ̀rẹ̀ ọjọ́ kí n present ẹ̀ báyìí ẹni àwọn sect tó bá ti fẹ́ dà bíi secret báyìí secret court bí cultism báyìí ẹni tó bá yẹsẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ó ní tí mo fi hàn at initial stage bí level rẹ̀ bá ṣe ń ga sí ni ó ṣe máa ráwọn àṣírí kọ̀ọ̀kan bẹ̀ sí tó bá débi kan yóò padà láti rí pé tóun ṣe yìí bó ti rí gangan ni but kò ní lè padà mọ́ làbẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lọ ọjọ́ ìkíní yìí ń sìn kó tó jù tó o bá sì ń bẹ ní premature ń bẹ tó o wà ní step kékeré ó dáa fún ọ kó o tó padà kó o tó débi tó o lè padà mọ́ bọ́pọ̀lọpọ̀ sí di mafia nìyẹn bọ́pọ̀lọpọ̀ sí di sionist nìyẹn bọ́pọ̀lọpọ̀ sí di àwọn kíní tí ò dájú ẹgbẹ́ mọ̀ tó dá àárín tán lọ́wọ́ adigun tọ́ khasira dunya wal akhirah tòun ti bàjẹ́ láyé àtọ̀ yóò wá tọkọ́ máa ń lọ bẹ́ẹ̀ torí kò lè padà mọ́. so tí bá ń sọ wípé ẹ̀rí gbàkọ́lọ̀ wa ó ń sọ̀rọ̀ fíkà tòsí tí wọ́n bá ba débì kan wọ́n padà sí nẹ́fì wùdúdílẹ̀ alẹ́ àgẹ́ ló fi ń lọ́jọ́ mọ́ ní fi ń da méjèèjì pọ̀ báwọn òdodo ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ nìyẹn. so wọ́n sọ fún yín báwọn bàbá ẹnìkan bẹ tó ṣe ayé lóòótọ́ tó dáa fatiran hakiman bàbá yẹn lọ́dẹ̀ dá ọ̀dọ́gbọ́n ni muqaddasan an simatil hadafat bàbá yẹn mọ gbogbo àwọn tá a lè pè ní sáìn àwọn àmì tá a fi sọ pé èèyàn ní òní sí lára ọba wọn wọ́n wà ní wal wajibu alayna ma'rifatul ajizi anil wusuli ila jalalihi ní tó sọ̀rọ̀ yẹn fún wa nípa ọ̀rọ̀ yẹn tóbi kò ráyè tayọ káwá pé òun láàmú bá sọ̀rọ̀ a gbọ́dọ̀ mọ̀ pé àwa yìí o àwa capable of kàmọ́ bọ́lọ̀ òun sọ̀rọ̀ direct ipa wọ̀ ká innama yutaqarrabu ilayhi bil mutawassitati al muqarrabina alayhi tá a bá dọ́dọ̀ ọlọ́run a gbọ́dọ̀ dọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn nǹkan kan tó fi ṣe intermediary láàrin àwa pẹ̀lú rẹ̀ tó súnmọ́ lọ́jẹ́ kárí nù wọn tí ń sọ wípé kò sí táwọn ẹ̀mí ò lè ṣe rúhù ní ṣe gbogbo nǹkan ọlọ́run ti dá yóò ti yọwọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣe ráyé sí ni nítorí àwọn ibi táwọn fíkà yẹn ti ń jáde nù wọ́n gbà yín bọ́lọ̀ ti fílẹ̀ kọ́ ráyè tiẹ̀ mọ́ àwọn ẹ̀mí kan lọ́rùn dá àwọn kìnnìkan níbẹ̀ tí wọ́n mọ wá bá wa control rẹ̀ àwọn ẹni irú àwọn ẹni intermediary láàrin àwa àtọ́lọ́run. so gbogbo táwọn yọ̀ jẹ́ tuntun gbogbo ẹ̀ làwọn bá ti kọ́ kalẹ̀ wọ́n wà ní tó bá rí báwọn ni àwọn tí ọmọ jẹ́ intermediary mutawasitati láàrin àwọn àtọ́lọ́run ni hum ruhaniyun al-mutahharun ẹgbà àwọn ní spirit ẹ̀mí mímọ́ ẹ̀mí àgbà ẹ̀mí kẹ́líkà tó ń wíwìn àwọn ẹ̀mí tó mọ́ al-muqaddasun tó mọ́ tàràgàdà tá a máa fọ̀ mọ́ wọn láwọn ẹgbẹ́ àwọn gbọ́ ẹ̀yìn ọlọ́run lọ́fọ̀ yìí mọ́ ọlọ́run lọ́sẹ̀ kẹ́líkà tẹ̀kìdísù tí wọ́n ń wí lẹ́nu wọ́n wà lọ mọ́ fi jawharihi nípa apá rẹ̀ lójúlówó rẹ̀ nígbà tí ò ní bọ́dí tẹ̀ ní kàyáfà rẹ̀ wọ́n mọ́ fi'lan níṣẹ́ ọmọ wàhálà tá níṣẹ́ sí ọmọ mímọ́ wọ́n máa gbé so táwọn ọ̀dọ̀ tàbá ní wọ́n mọ́ ní mímọ́ wọ́n yá ni pé wọ́n mọ́ kó wá ní al-mawadi al-jismaniyya wọ́n ní bọ́dí àwọn ẹ̀mí yóò ní bọ́dí mubarra'una 'an al-quwwa al-jasadaniyya agbára tẹ́yàn ní tí wọ́n fi alábọ́já yóò ní agbára ó ní mọ́sùn ìṣẹ́bí bá ní o ìṣẹ́bí tí wọ́n ní nìyẹn àwọn òrí báwọn al-munazzahuna 'an al-harakat al-makaniyya wọ́n fọwọ́ mọ́kùnrin wípé wọ́n ara asọ́mọ́ bí ẹ bá wà láyé kan mo wà lédè àga ni mo fi ń ṣe báyà bí so àwọn ò ní ẹ̀ẹ́dẹ́ sọ páyé ni wọ́n wà tí wọ́n fi ń ṣe nǹkan tí wọ́n ń ṣe wà tagayyurati zamaniyya báṣe báṣe lọ tí yọ ma change láti bí kékeré lọ bí ogbó kankan kò ní ṣẹlẹ̀ sáwọn la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun dubilu ala taharati wa futiru ala taqdis mímọ́ ní ti gbogbo wọn so bí wọ́n sì máa ròyìn wọn nù wọ́n wá padà trace bí kíra yẹn wọ́n láwọn olókọ́ àwọn wọ́n ní harvey moon àti harmus ọ̀dọ̀ wọn ní fíkíra àwọn tí ń bọ́ àwọn wọ́n ní harvey moon tani harmus harvey moon ni wọ́n ń pè ní shifu anabi shif ọmọ anabi adam harmus ni wọ́n ń pè ní anabi idris alayhi salatu wassalam bẹ́ẹ̀ sì ni wọ́n hà rọ́fà ìtàwọn yẹn gbé wá ní wọ́n kẹ́mọ̀ mẹ́lọ títí kùtì máa wọn ní iná ìlọ́run fẹ́ ráwọn òjíṣẹ́ láti wá tún táwọn ẹ̀kẹ́ ti bàjẹ́ nínú ìsálà àwọn òjíṣẹ́ tó kọjá tí wọ́n ti àrọ̀rọ̀fà rẹ̀ láti wá tún ṣe torí gbọ́n nìkan bá ti gbé fíkà àbúrẹ̀ yóò wá wẹ́ nìkan náà ẹni ọlọ́run àbẹ́ni ìsáájú yọ́fẹ́ ilẹ̀ náà so wọ́n láwọn súnmọ́ àwọn kẹ́ni nìtakọ́rọ̀bù ilé yìí wà nìtawákọ̀ àlẹ́ yìí kí ni wọ́n ní wàhùn àrùbáàbù náà wà á lè hàtùnà ẹwù bẹ̀yìn ẹni tó sọ sáájú pé sọ́ọ̀nì àná ọlọ́run ló ní ayé ẹ ti ní stages tí mo sọ àwọn lọ́lọ́run àwọn kéékèèké àwọn gẹ̀ẹ́ lọ́lọ́run àwọn á lè hàtùnà ọlọ́run àwọn táwọn ń sìn tó bá ń sọ fún yín báwọn ò sìn wọn ẹ̀kọ́ làwọn ń kọ́ wọ́n ń sọ fẹ́yìn primature tẹ̀sẹ̀sẹ̀ fẹ́ jọyìn àbẹ́yìn tẹ̀sẹ̀ jọyìn tẹ́ bá wọlé tán tẹ́ ẹ̀ lè padà mọ́ ẹ sọ wọ́n ọ̀dọ̀ lọ́hùn yín wọ́n làwọn ni wasailu náà wa shufa'auna inda Allah sibánu Kùránì sọ ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa
wọ́n bá dàkẹ́ wà áwùlá ṣífà áwùlá indallah ọlọ́wọ́ padà takọ́ta baynahum al-asbab. So kí la fẹ́ fàyọ ni wípé ibi tí wọ́n ti ń bọ̀ wá nìyẹn. àfáwà kan sọ̀rọ̀ nínú àwọn mo ìrántí ó kọtíra ẹ̀mọ́ tí mo ju bọ̀tì òun sọ wípé ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹbọ táwọn ìjọ ànábì Nuhu ṣe àtẹbọ táwọn ìjọ ànábì Ibrahim alayhi salatu wassalam ṣe òun náà ni wípé àwọn ìjọ ànábì Nuhu alayhi salatu wassalam wọ́n ṣẹbọ pé àwọn èèyàn ńláńlá nù wọn ni wọ́n láwọn gbé èrè wọn kalẹ̀ bá ti mọ̀ kán lè máa pa wọn láṣẹ káwọn máa fi wọn rántí àṣẹ dáadáa tó máa ń pa wọn lọ́jọ́ lọ padà di ní tí wọ́n ń sìn wọn kí amúrò bùnú lọ ayé tó lọ ilẹ̀ wọn kó náà tó kó sàwọn wá ilẹ̀ lágbáwá bí a sì mọ̀ wọn ni. ẹbọ táwọn ìjọ ànábì Ibrahim al-aqilu ni làákà ìfalsafa èrò rí kí la lè gbà lọ́dọ̀ Ọlọ́run kí la lè fi rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run wọ́n wá kí oríṣiríṣi àwọn òrùrí bọ̀ wọ́n lọ wo àwọn àṣẹláàrò tọ̀bíà àwọn nǹkan tó lọ́wọ́ bá dá so kí làwọn àṣírí kọ̀ọ̀kan tí mẹ́mí nǹkan kọ̀ọ̀kan àfúlà sánmọ̀ kí làwọn tí ń bẹ láwọn àràwọ̀ sánmọ̀ gẹ́gẹ́ tá a sọ pẹ̀lú àwọn sọ́yìn bàtọ́jọ́ ga wọn ni wọ́n fi wò ó. So now òun ni ṣírkù káwọn mi Nuhu ẹbọ táwọn ọjà nẹ́bì Nuhu sí ti wọn ṣírkù taqribin wa shafa'a àwọn kìíní yóò sọ àwọn ọmọlọ́run káwọn wọlé sí bí àwọn ṣírkù ọjà nẹ́bì Nuhu ṣírkù asbáàbì ni àti àánà kìíní yóò ràn wá lọ́wọ́ wájọ ìwà ọ̀rọ̀ ayé ṣe tó bá fẹ́ lówó àwọn oníṣẹ́ ọba àwọn bá ń ṣe ọ gbádùn ipa yìí ò ní ká ọ màá ń náà tí mùsùlùmí sì ń kà pé iyyaka na'budu wa iyyaka nasta'in wọ́n ni wọ́n ló bàjọ́ láwọn. So now mo sá táìmù nínú ìgbà gbogbo wọ́n sì bá máa gùn mi lọ́wọ́. So ibi tí mo ń lọ ń bẹ̀ tí mo fẹ́ ká mọ̀ ní wípé kò sí ti ń jẹ́ ruhani tí wọ́n ń pariwo fún wa yìí dúpẹ́ ẹbẹ̀ sọ ayé nù lọ. So n tó sọ̀rọ̀ yẹn fáwa mùsùlùmí ká gbìyànjú bá sì distance ara wa sí nǹkan yìí. Ṣé wàá rí àwọn tí wá ń bí ń dá fi mọ̀ pé kò sọ́nà ń bẹ Origin wọn lára sọ díẹ̀ yìí ní ṣe ń bọ̀ wáyé. A wàá sọ̀rọ̀ yìí pé ǹjẹ́ a lè rí àpẹẹrẹ fáwọn eléyìí jọ wọ́n ju àwọn tó ti kọjá. Àwọn nǹkan sì pọ̀ tí mo fi kalẹ̀ ó ti jẹ́ fẹ́ tàtọ́ lákàlọ́ rẹ̀. Ẹja padà sọ́dọ̀ Shahrastani ó tó fún wa ní àlàyé kan sí. Níjọ́ tí àwọn ruhani yìí lẹ́yìn bẹ̀rẹ̀ sí tí wọ́n dìde àwọn tó padà lágbára nínú wọn Hindi àwọn ti dìde àfa tó àṣírí wọn ó ní wà min ahli Hindi jama'atun athbatu mutawassitatin ruhaniyya nínú àwọn ará Hindi àwọn kan dìde wọ́n lé ẹlẹ́mìí làwọn ya'tuna bir risalati min indillah wọ́n láwọn ẹ̀mí kan ní máa múra mẹ́sẹ̀jì wá bá wọn látọ̀dọ̀ Ọlọ́run fi suratil bashar yóò gbàwé yẹn wọn min ghairi kitabin wọn ní fún wọn tíra fayamuruhum bi ashya'in wa yanhahum an ashya' òun yóò pa wọn láṣẹ pé ẹsẹ̀ àwọn kankan òun yóò sòfin àwọn kankan wọn má dibẹ̀ wa yusannu lahum ash-shara' yasunnu lahum shara'i yóò gbófin kalẹ̀ fún wọn wa yubayyinu lahum al-hudud òun yóò la ọ̀nà òfin kalẹ̀ tẹ́ bá fi ní ìyàtọ̀ jẹ́ nìkan kan wa innama yu'rafuna sulfatan bitanazzuhi an hutami dunya wa istighna'ihi an al-akli wash-shurbi wal-ma'al wọn kàn máa ń bá àwọn ẹ̀yà látara pé wọ́n gbórúkọ gbogbo wàhálà ayé àwọn tí kìíní ẹ̀ bá ti bọ́ sílá tó bá ń ṣe ibi tí mo fẹ́ fàyọ̀ wájú wò fọ́kọ̀ bí àwọn mo sọ̀rọ̀ kẹ́wàá sí kan ní bóyá kàtà ń yóò wípé kẹ́nìkan máa tàn wá ní tí ń jẹ́ ruhaniya láwọn ti dọ̀ǹgẹ́ láwọn tí yẹ pé òye so ní mùsùlùmí nù wọn gẹ́ àtàwọn mùsùlùmí nù wọn àádàtà mọ̀mẹ́ni tó bá ní ṣìgáàlù bìjá níbi rúù tó lóun mójútó òun fẹ́ mójútó wọn kì í ní wọ́bì ayé ẹ̀mí wọn ń ṣe wàhálà ayé owó kankan arabi tí rọ̀tà àwọn eléyìí ti já yẹnyẹn so materialism ni wọ́n wọ̀ lẹ́wù spiritualism ẹ lọ ka gbogbo àwọn tí wọ́n máa dúró lókè ẹ̀mí làwọn ń tọ́lá ìráyè wàhálà ayé ní màá rùn sí wọn torí kí ní èyí mọ́ lọ́tọ̀ọ̀tọ̀ èyí wà nínú ẹ̀mí òun mójútó kọjá pọ́nlá àrùn ní fi ń rìn o tí ó rí bọ́lọ̀ tí ní àárín o ó sì lè rí bọ́lọ̀ tí ní àárín àmì ẹ̀pàdà rí pé kí àwọn méjèèjì tó bá rìn lọ́nà òótọ́ wàhálà yìí kọ́ ní wà lẹ́mí ẹ̀ mo fẹ́ lówó so kì í ṣe pé tí wọ́n fi ń patronize ẹ̀ tí wọ́n fi advertise ẹ̀ sáyé yẹn kò ń ṣe pé ni wọ́n fi advertise ẹ̀ tó bá yẹ pé tọ́lọ́ ni wọ́n tó bá yẹ pé lóòótọ́ ẹ̀mí ni wọ́n ń ṣe kì í ṣe pé ẹ wá lówó òṣèlú ní táyín ìgbà òsèyìn ẹlẹ́mìí máa sọ pé yọ̀ ọ́ dàgbà nú ẹ̀mí tí ò ní jẹ́yàn báyìí lásán ìṣe pé ẹni tí ọ̀rọ̀ bí yọ̀wà jọ kọ́lọ̀ kan àbí ọmọ wa sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé tẹ̀tí kúrò lọ́rọ̀ tọ́lọ́run mo fẹ́ máa padà wá bẹ́ẹ̀ kéèyàn lanu gàgbà tó ní ẹsẹ̀ lè sọmọ ní abudu ẹ̀yọ abudu kú mbẹ́ torí kíni ẹ̀yọ ọmọ rẹ ẹrú ọ̀sọ̀ nígbà tí ó sọ lẹ́nu mi kọ́ sẹ́rí ọlọ́run ò pé débi kọ́ lọ́run wa mọ̀ wípé ọmọ asábùdù ọmọ rẹ ṣe lẹ́nẹ́jìmù abọ́nà ọmọ rẹ ṣe ràyìn ẹ̀wù àkọ́hà ẹ̀wù jùrọ̀ àtọ̀ àlẹ́lẹ́ mo jẹ́ pé kò yé wọn táwọn fídíò yé wọn ọkọ̀ yẹjú
irú wọn sálẹ̀ kí oníjọ wọn kọ wọn ò kẹ́kọ̀ọ́ wọn náà débi kan tó yẹ wọn kọ́ dé tí nǹkan ó fi dá sí wọn lójú tẹ́ fi wá wá kó wá kí so kayfa la yatajarra'una 'ala Allah subhanahu wa ta'ala. So ibi tí mo ń lọ ni wípé àwọn èyí wọ́n gbé àwọn nǹkan mẹ́rin kalẹ̀ àbí r wọ́n pè ní ẹrọ́wó kọ̀yà ìlú m mọ́rọ́kọ́tọ̀ ọ̀yà ìlú àbí q kọ́yé kíni kọ́yé kọ̀yà ìlú kíni káṣífàyà ìlú tán gbogbo yẹn àwọn kìíní yẹn wọ́n gbé kalẹ̀ RMK yẹn mọ̀ sálà ẹ̀mí kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àwọn kílàǹkó kọ rẹ̀ àwọn ruhaniyun al-hunud bí wọ́n ṣe pín sọ́nà mẹ́rin tí wọ́n ń fi mẹ́fàlà ọ̀kankan nínú ọ̀nà tí wọ́n pín sí. Shahrastani sọ ẹlọ́wọ́ jésù ẹlẹ́kejì tíra rẹ̀ page 255 ló ti bẹ̀rẹ̀ bọ̀ tó ti bọ́rọ̀ bọ̀ wà wọ́n ọ wá pín wọn ó láwọn kan bẹ albasinawiya nínú àwọn ruhaniyun náà ni àwọn yẹn záàmù anna rasulahum malakun ruhani wọ́n ní malaika kan ẹ̀mí kan ní nazala minas samai ala suratil bashar yóò sọ̀kalẹ̀ láti sánmà ní àmá wéyàn ní ó gbíwọ́ báwọn náà ṣe rò pé ẹ̀mí kan lọ́wọ́ báwọn tí wọ́n hàn sí báyìí yóò hàn sí lágbájá àwọn lè pè lágbájá dìde àwọn lè pòkú dìde wọ́n bá lè pòkú dìde máa bọ̀ wá wò á mọ̀ lọ bí sàrí àwọn tó ti gẹ fún láti òpùrọ́ so àwọn ẹlẹ́ẹ̀kejì wọn ni albahudiya àwọn záàmù anna rasulahum malakun ruhani ẹ̀mí kan náà ni ala surati basharin ismuhu bahud wọ́n ni àtàhùn àwúwà rọ́kì kúrò aláfáwọ́rí ogun ẹfọ̀ wá bá wọn kankan ní kò sáwọ̀ tí ẹ̀mí ò lè gbé wọ́ àwọn tó ń pèlé nínú ẹlẹ́ẹ̀kẹta ni alkabiliya záàmù anna rasulahum malakun ruhani yuqalu lahu shabbun àtàhùn fi surati basharin mutamassihin birramadi ala ra'si eru ló fi parí rẹ̀ dé ẹ̀kẹ́rin ni albahaduniya àwọn albahaduniya wọ́n ní bahadun kana malikan aziman atana fi surati insanin azim wa kana láwọn ọ̀rọ̀ lélẹ̀ so gbogbo tí wọ́n láwọn ń pè àbí àwọn ibi tó wà náà nù ìtẹ́kàn ń jẹ́ sàmìyàn tó ń ṣe wẹ̀ so tá bá wá lọ wo ọ̀dà kí ni fíkà wọn ìgbóṣe dédé pẹ̀lú Islam kẹ́nì kẹ́kọ̀ọ́ sọ fún wa pé ọlọ́run ọ̀dá ẹ̀dá mọ́ ọlọ́run dá yọwọ́ ń bẹ̀ rúhù ní ń dá nǹkan ẹ̀mí ló ń dá nǹkan kalimatun kufriya bẹ́ẹ̀ni tó wí ó lè mọ́ gbogbo ẹlùmọ̀ kèfèrí lòun sọ kò túnmọ̀ sí bá ti pè wọ́n kèfèrí torí a ní di iqamatul hujja wa izalatu shubha bóyá kò yé iqamatul hujja izalatu shubha là ń sí ó di bá dàdí istimrar à ń já adéníwá ìlẹ̀ ẹ̀dẹ́ká tó wá ní kèfèrí ni ọ́ so ẹni tí ń sọ bí àwọn ni ọlọ́run ní Allahu khaliqu kulli shay òun lòun dá gbogbo nǹkan tí ẹ̀ lágbàgbọ́ ni àbí tọ́lọ́run bákan náà àwọn wọ̀nyí tí wọ́n bá fẹ́ ṣe ìsìdáwò alhamdu wa shukri wọn kìí ṣe é fọ́lọ́hun àwọn ẹ̀mí yìí ni wọ́n láwọn ń dúpẹ́ fún ọlọ́run sì ní kúlì alhamdulillah ọlọ́run là á dúpẹ́ fún la in shakartum la azidannakum tá lọ́lọ́run tá ní wa idh ta'adhana rabbuka èmi mú kéde bẹ́ẹ̀ ọlọ́run fún rẹ̀ lọ́sọ́ la in shakartum la azidannakum adébọ́lọ́run là á dúpẹ́ fún nítorí àwọn ènìyàn kó ní alhamdulillah àákí àwọn ẹni ọlọ́run ni wa salamun ala ibadullah alladhina istafa ẹlẹ́ẹ̀kẹta nítorí àwọn gbé kalẹ̀ fún wánú Islam òun náà ni wípé bá a bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tàbí pé ọlọ́run lẹ́yìn ayé ọlọ́run tán ìtàbí tẹ̀lé ní kákí ànábì Muhammad sallallahu alaihi wasallam la nabiyyan wala ruhan walakin kẹlẹ́yà nabi Muhammad rasulullah ọlọ́run à ń dákọ̀ ọlọ́run tán ànábì kìí lásà sàlátù fún bó láti ní bísmíkà ya rákọ̀ ya ìlú ya márùkọ̀tọ̀ ya ìlú ya káùkà ya ìlú ya gbogbo ìlú dẹ́nu so nǹkan bí lẹ́yìn ọlọ́run kọ̀dọ́ à ń bèèrè ọlọ́run gẹ́gẹ́ wọ́n dákọ̀ ìfúnà ọlọ́run gẹ́gẹ́ wọ́n pọ̀lọ́run ti ara tá fi mọ bí tí wọ́n ń lọ ni wọ́n ti ń sáyẹ̀ láti bẹ̀rẹ̀ pípò sọ́lọ́run gẹ́gẹ́ bí bá ń bẹ ní ọlọ́run ni wọ́n ṣe gẹ́ni ni wọ́n bá pè kẹ́mí wọ́n á pè lẹ́yìn ọlọ́run ọ̀hún àwọn bísmíkà yára ọkọ̀ ya ìlú gankan ni wọ́n wí tí ń túmọ̀ sí wípé ọlọ́run gẹ́ wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin láwọn àgbàgbọ́ ni àbá nàbí níta nàbí bí fún wa ní pé kullu amrin dhi balin lam yubda bi bismillah fa huwa aqta'un gbogbo tí yẹn bá bẹ́ ṣe tó yìn tẹ́ǹdẹ̀ bí mo fẹ́ ṣe nǹkan báyìí tí ò wá fi bismillah bẹ̀rẹ̀ nǹkan náà àbújá ń jẹ́ kú ní kò bá mọ́ ó sọ bẹ̀rẹ̀ wáyà mi pé kullu amrin dhi balin lam yubda bi bismillah fa huwa abtaru ó di mélòó báwọn ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun ni wípé
Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní khatamul anbiya wa imamur rusul ó ló pẹ̀lú àwọn òjíṣẹ́ Ọlọ́run ó ní sí mọ́mù wọn kẹ́nìkan máa bẹ fi hadhihi al-umma kọ́wá fà nẹ́bí ilẹ̀ lọ́gà kọ́wá lọ́kàn náà wà nẹ́bí tó sáájú kan ní ọ̀gá àwọn adébẹ̀wò laysa musliman kìí ṣe mùsùlùmí torí dáa níbi sọ̀fà níbi kọ́dà bí ẹyẹ sáà mọ̀ yàmà bá ń bẹ lẹ́sẹ̀ máa wá sí àti ìlà ìwò mí nàbí gbogbo àwọn ẹbẹ̀rún kan máa bẹ ní sáré Muhammad wọ́n gbà fún torí hadhihi al-umma akhirul umam wa hadhihi al-umma hatta yawm al-qiyamah min ummati Muhammad sallallahu alaihi wasallam gbogbo ọjọ́ yìí jáde Muhammad tó bẹ̀rẹ̀ jẹ́ al-qiyamah so kò síjọ kò sáà nàbí ní mẹlẹ́yà níbi Muhammad sallallahu alaihi wasallam kí yà bẹ́ sọ̀rọ̀ kọ́ ní ọ̀gá wa níbi wa Suleiman kọ́ àdúrà bá dákọ̀ ní Muhammad wọ́n dákọ̀ Suleiman náà ìyẹn ni wípé wọn ò rí tí wọ́n lè lọ́mọ idán wọn ìlú àlìjẹnú wọn ìlúkulù tí wọ́n bẹ̀rẹ̀ wọn rí tí wọ́n lè lọ ọmọ lára nẹ́bí wọ́n wá fún fẹ̀rẹ̀ kọ́ra wọn ò dó lára Ìsá wọn ò dó lára Mùsá wọ́n fò lára Suleiman arábì Suleiman ò sí lóde mòdísà àti ẹ̀ tọ́lọ́wọ́n bá dé segin ni tọ́lọ́wọ́n bá fún ni kò jísà àwọn àlìjẹnú nìkan ló lò gbogbo tí ń jẹ́ da Ọlọ́run sàkárà fún ìmáfíhìn ìsán so ìpé ànábì tí máa fún lọ́rọ̀ ànábì Suleiman náà delilu kan ní pé ǹtẹ́ ń tẹ̀lé ǹtẹ́ mú láwọ̀ sí ní ọ̀lẹ́sẹ̀lẹ̀ ìyẹn náà báyẹn now ìrun Ọlọ́run ní akírun mọ̀ wè yí fún ara mi tọ́jà àwọn ìgbà sọ pé ìrun sí ìrun Ọlọ́run kọ́lá àwọn ń kírun fún àwakọ́ àwọn Ọlọ́run kọ́lá àwọn ń kírun fún àwọn ń kírun fún spirit ni wọ́n wí bẹ́ẹ̀ sẹ́ẹ̀ bí àwọn wọ́n ti sọ ṣáájú wípé Ọlọ́run kọ́ ni ńgbà Ọlọ́run ti dáyé ó ti yọ wọ́n bẹ́ẹ̀ ẹ̀mí lókùn tó ń control rẹ̀ so láti lè buttress foundation tí wọ́n ti lé yẹ ló fa gbogbo àwọn ṣàgbé bí ẹ bá parọ́ kan ni yóò ní di ẹgbẹ̀rún rọ́ láti fi bàṣírí rọ́ kan tí ọba sọ́ra nítorí dáná nìkan máa wulẹ̀ parọ́ tó dáná nìkan máa wulẹ̀ parọ́ tó bá ti parọ́ báyìí tó bá fẹ́ túmọ̀ yí nínú ẹ̀gbẹ́ tètè jẹ́wọ́ pé lọ́ọ́ pa o tètè wá túbá tó bá fẹ́ kí lọ́run tú ọmọ yí sí ni ọmọ parọ́ sí ni ọmọ parọ́ sí ni táwọn yẹn bá wá nílà àkáyì irọ́ rẹ̀ náà wọ́n máa fi túrọ̀ rẹ̀ so wọ́n ní kí là ń pè wọ́n ní ìrun táwọn ń kí ń tà wọn kì í ṣe tiwa àwọn ń kírun fọlọ́run Ọlọ́run tó ní akérò là ń kí ó pa wá láti ẹnu wòsàn bá ní fún kankan fún òṣìṣẹ́ ní nǹkan tó ṣe fún bọ̀tí ẹni tó ní wá pa wá láti ẹ̀ka ṣe àwa náà ni ó sì wúlò fún tó rà á fi láyè lọ́dọ̀ Ọlọ́run á sì fi dàgbà nínú ẹ̀mí yóò sì fi tó ṣe sí wa sí Ọlọ́run sọ so ẹ à lè fi Al-Qur'an nílẹ̀ kágbẹ̀ yìí bọ́ níta Al-Qur'an wí ni pé akimi utlu ma uhiya ilayka min al-kitabi wa aqimi s-salata inna s-salata tanha 'anil fahsha'i wal munkar wa la dhikrullahi akbar wallahu ya'lamu ma tasna'un ìtọ́lọ́run wí lédè ànábì Musa ni fún ànábì Musa tánà gbà sọ fún ànábì Muhammad ní pé innani ana Allahu la ilaha illa ana èmi nìkan lọ́lọ́run kò sọ́ba mí ìtẹ́ gbọdọ̀ sí al-ma'lu náà ni Allah ọ̀nà ni ẹ̀yìn pé àwọn kìíní ni alihati ọlọ́run làgbọdọ̀ sí nǹkan mi lẹ́yìn kí ló wá wí ni pé wa aqimi s-salata li dhikri ẹ kírun tẹ̀ fi máa rántí mi Ọlọ́run kò sọ pé wa aqimi s-salata li ruhi àwọn lè rú ha nìkan níbi kan so wala natruku qawla Allahi wa na'khudhu bi qawlikum abadan níbi tọ́lọ́run wílẹ̀ ká wí tí ẹ wá lọ wo wọn àwọn wọ̀nyí ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ ẹ máa rí pé fi tijahin mu'akisin min al-Qur'an al-Karim ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ 99.9 tí wọ́n ń sọ opposite ní al-Qur'an wí ní jẹ́ tí ń túmọ̀ sí pé la yu'minuna bi kitabillah wala bi sunnati rasulillah kí ni wọ́n á fi gẹ́ta àwọn èèyàn àwọn àkàdá tí wọ́n sì pọ̀ wúwo mo tún dá mọ́bẹ̀rún nítorí àsìkò wọ́n takú kádàrá tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ni ìdí wọ́n fi takú kádàrá ni ìdí wọ́n fi polówó rẹ̀ tábù náà ni material ẹ gbọ́dọ̀ wà prosper ọgbọ́dọ̀ rí nǹkan ṣe láyé ìgbà wo ṣe pé kádàrá sọ pé o lè ní o lè mẹ́ni kádàrá sọ pé o lè lé kó mọ́ bá àwọn ó dúndú pé ọgbọ́dọ̀ bá o gbọ́dọ̀ ní so definitely wọ́n ṣe hádìmọ̀ kádàrá tó jẹ́ kan nínú thawabitu Islam nínú qawaidul iman ìlọ tako ń tọ́jẹ́ qawaida àtàmì qawaidul iman àpẹẹrẹ pẹ̀lú ìṣe mùsùlùmí ni wọ́n tako qawaidul iman wọ́n tako qawaidul Islam so ayé wọ́n ní ayé ò lè parẹ́ wọ́n ní náà sí ọ̀gá wọn sọ ní náà sí sọ́nà wa tó bẹ̀rẹ̀ tó wá kún wọn sí náà tọ́lọ́ sí ní wàmọ́ lámú yu'min billahi wa rasulihi fa inna a'tadna lil kafirina sa'ira Al-Qur'an ní àgbàgbọ́ ní abẹ́ni inna a'tadna lil kafirina salasila wa aghlala wa sa'ira innal abrara yashrabuna min ka'sin kana mizajuha kafura tí yín lágbàgbọ́ ní àbí tọ́lọ́hùn so nítorí wọ́n fi mú àwọn èèyàn tí wọ́n fi dígbìrọ̀ wájú àtẹ̀rẹ̀gbẹ́jù yìí ṣe ni pé èyàn bí nà sí àná ọjọ́ ẹgbẹ́ gbogbo mùsùlùmí àmọ́ àkàs àwátà ń kéwú kó ní kálukú ọlọ́ọ̀bẹ̀rù Ọlọ́run ṣe rí níjọ́ tí yẹn bá ti wọ̀ bí ayé kó o ní ìmọ̀jú kí nù lọ torí níjọ́ àwọn èèyàn lójú báwọn kẹsí wọ́n sì wá fọ́ọ̀lù tí wọ́n di victim àwọn kan tí wọ́n ló kọ́ táwọn wọn kó nímọ̀ ní wọ́n jọ rẹ̀ àkọ́kọ́ ní pé problem kan bẹ láwùjọ wa yìí
problem kan bẹ mi sì ti máa ń sọ yóò ti pẹ́ káwọn kan tó wá sọ ni ìyàtọ̀ ń bẹ láàrin pé lágbájá lẹ́nu lágbájá lè ha nǹkan lágbájá mọ̀rọ̀ sọ àtúnímọ̀ àti ìmọ̀kìnní yẹn púpọ̀ pọ̀lọpọ̀ ní mẹ́ta ń pè lónímọ̀ èso nímọ̀ ìgbà tí ilẹ̀ dá tí nǹkan gidi ọ̀ jáde lọ́rọ̀ ọmọ láfi ń pè lónímọ̀ láwùjọ yìí so wọ́n sì kù táwọn ẹ̀jẹ̀ pé wọ́n kẹ̀ lẹ́nu ni ẹnu wọ́n kàn dùn ni wọ́n kẹ̀ mọ̀rọ̀ sọ ni wọ́n kẹ̀ mọ̀ nǹkan ha ni wọ́n kẹ̀ ní kíní ni tó bá dọ̀rọ̀ mẹ́mọ̀ pé eléyìí akíkọ̀ mọ̀ sí lára rẹ̀ tọ́rọ́ kan mọ̀ ó lè sọ ni kò lè fi bí nǹkan jáde kọ́ gbàgbọ́ yé tó pò hikman kò sí ìyẹn báwọn ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ tó wá sí pàtàkì jù ní wípé materialist lọ́pọ̀lọpọ̀ wàhálà mo gbọ́dọ̀ láyé mo gbọ́dọ̀ ní ayé bó tilẹ̀ wò kéèyàn lóhun sọ́ra tó tí èèyàn bá ti ní ń dì fáwọn pẹ̀lú ọ̀rọ̀ ayé yóò kó sọ́wọ́ àwọn èèyàn alágbèdá yóò kó sọ́wọ́ àwọn bí yóò kó sọ́wọ́ àwọn eléyìí yóò kó sọ́wọ́ àwọn míì náà yóò kó sọ́wọ́ àwọn eléyìí yóò kó sọ́wọ́ àwọn ẹlòmíì náà ká lọ ní wàhálà ayé mọ̀ níwọ̀n bá ń tọ́lọ̀ ń bá láàní láàní tọ́lọ̀ ń bá láàní ní àní nakhudhu bil asbab al mashru'a bil asbab al mubaha wa natruku wa natawakkal ala Allah subhanahu wa ta'ala àwọn sábàbí tó bá bá tọ́lọ́run mú làámú àwa fàdúrà sí yòókù àmọ́ ẹ̀bẹ̀ náà bí tọ́lọ̀ ń bá láàrí lò máa ònùwánù dúníà náà ní pé bóti ní òkú ọdún tó náà kullu ma alayha fan kí ni problem tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ ọjọ́ ìwọ̀n lọ́mọ kéwú ni láàfáà ni ẹ béèrè wípé tó bá yẹ pé torí ìtọ́lọ́run ni àdìkáàrù díkìrù wo lẹ́ ń ṣe ń bẹ̀ ó kọ́ ọlọ́run wo lẹ́ ń pè ń bẹ̀ tìláwà wo lẹ́ ń ṣe ń bẹ̀ ìtí ọ̀bẹ mi yín rọ̀ sí tọ́lọ́run tẹ́ẹ̀mẹ̀ ríra pé níwájú ọlọ́run àtàrà wípé ọlọ́run ń sọ ẹ̀yin náà dèèyàn gidi nínú ọ̀dọ̀ rẹ̀ tẹ́ wo lẹ́ ń ṣe ń bẹ̀ khidma ó kọ́ ọlọ́run wo lẹ́ ṣe ń bẹ̀ ààwẹ̀ wo lẹ́ gbà ń bẹ̀ tẹ́ wá ti bẹ̀ẹ́ rí àwọn ẹni rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àbíkáàrù wo lẹ́ ṣe ń bẹ̀ ànábì àsàlátù wo lẹ́ ṣe fún ànábì ń bẹ̀ gbogbo tó bá tó wá jẹ́ pé ọ̀rọ̀ ayé ni a padà sí suratu al-A'la bal tu'thiruna al-hayata ad-dunya wal-akhiratu khayrun wa abqa so kó ní kálukú ọlọ́ sọ́ra ẹ̀ omi ò tó dé o kí ní yíò ṣe tuntun àmọ́ kálẹ̀ mọ̀ pé lè yí sára islam láìs ní ìsàmìlẹ̀ islam fi ṣe gbogbo tí mẹ́mẹ́ aláàtìfí ti jáyé máa kìí sí mílẹ̀ islam ìwà máa sọ fáwọn èèyàn pé ẹ̀kọ́ là ń kọ́ ẹni tí ó bá gbẹ̀kọ́ wá nílé kan tẹ̀mù wíhù nìyẹn kí làwọn kọ̀ wá ń gbẹ̀kọ́ ọ̀hún ẹnà sáyé ìmẹ́sìn tí ẹ̀ máa pamẹ́ ni ìmẹ́sìn tí ẹ̀ máa pamẹ́ ni bí tàṣọ́wọ́fù ṣe tó táwọn tàṣọ́wọ́fù tó kọ̀ wá ń tàṣọ́wọ́fù mẹ́ tẹ́gbẹ́ bí i àbá padà káwọn ní àá eléyìí bẹ́ẹ̀ ni máa ń sinadà dálókú tí ẹ̀ nírí nǹkan tó takùtọ̀ lọ́hùn mẹ́ àbí stages mi ẹ̀sà àwọn tí ìrìnàdẹ̀ jáde járí origin rẹ̀ lásọ ibi títí ń bọ̀ lásọ yìí irọ́ gbà hùrọ̀ ń fi hùrọ̀ òun náà ni kò sí tọ́lọ́hùn bẹ́ẹ̀ o kò sí tọ́lọ́hùn kankan bẹ́ẹ̀ ààyè náà fi jẹ́ pé ẹ lọ wo kí ni gbogbo tí wọ́n fi ń advertise ẹ̀ sáyẹsẹ́ èwo ni pé léyìí ní ó mú ọ̀sùn mọ́ lọ́hùn bẹ́ẹ̀ àbí ọ̀rọ̀ ìdìnà sọ́lọ́hùn kéèyàn yanu gbàgà kó ní ọyẹ kọ yọ ábùrù kó nù ọkọ ọmọ rẹ kó yọ dínú kó nù ọkọ rẹ ẹni tí ń jẹ nájímù dínì tẹ́lẹ̀ kó máa jẹ nájímù lásán ẹni tí ń jẹ kọmọrù dínì tẹ́lẹ̀ kó máa jẹ kọmọrù lásán ìbá kẹsì fún ayọ dínú kó mẹ tọba nígbà náà ṣé wọ́n lọ́wọ́ àtọ́sùpá sẹ́sẹ̀ òṣùpá gẹ́gẹ́ lọ́wọ́ wà ní ọjẹ́ ìbá nájímù jókọ ìbá kọmọrù jókọ ara àwọn àjọrọ́mì sàmẹ̀wí àtà ní wọ́n ń sìn táwọn sọ bí àti wọ́n jọgà àwọn fi bẹ̀rẹ̀ ní wọ́n padà sí yẹn sẹ́tì ní tòmọ́tòmọ́ lákọ̀ọ́kọ́ ìsìn máa ń sọ àwọn ọmọ ló kọ àwọn àjọba àwọn tí wọ́n gbàgbọ́ láwọn àlìjẹ̀nú àtàwọn ẹ̀mí kẹ́mi yẹ iná ẹni padà ìpadà ní pàkọ́ sínú onípadà mọ́ sọ àwọn ọmọ wọn tán so nas'alullaha lahumul hidayah kò sí ní tí a fẹ́ gbà ń bi kẹ́nìkan sínà ọlọ́mọ sí àwa náà lọ́nà ọlọ́run kó bá wa dá wọn padà àwa náà kọ́lọ́mọ jà sínà kó sálíkùn dáyà gbogbo wa kọ́lọ́mọ jà ṣètánì ọ̀ráyè lọ́dọ̀ wa àṣetánì ọ̀ráyè lọ́dọ̀ àwọn èèyàn wàlẹ́ àṣetánì ọ̀ráyè lọ́dọ̀ àwọn èèyàn so ẹjá fi gbogbo àwọn nǹkan míì tí mú wá ẹjá fi kalẹ̀ bákan sí ti fa gbà nasallallahu as-salama subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.